ìjẹ́ Ẹkùn o báwo ló ṣe jẹ́ o àtúndọ́ ìní o báwo ló ṣe sẹ́ni ìgbòho ní ọ̀fẹ́ ní fọ́ọ̀mù o ní àwọn ilé táwọn gbé kalẹ̀ o àwọn ìdówó fọ́ọ̀mù o ọ̀fẹ́ ní fọ́ọ̀mù o bẹ́ẹ̀ ni ìjẹ́ Ẹkùn ó yàtọ̀ sí ìrù Ẹkùn ìjẹ́ Ẹkùn ó yàtọ̀ sí ìrù Ẹkùn ìjẹ́ Ẹkùn àwọn tí mo lè sọ pé ìfọwọ́sowọ́pọ̀ àwọn ọmọ Yorùbá kan wọ́n wà ní abẹ́ bàbá wa olóyè ni wọ́n sowọ́ papọ̀ tí wọ́n rẹ́gísítà ìjẹ́ Ẹkùn security alert torí pé security ìjẹ́ Ẹkùn ó ti wà ní abẹ́ bàbá wa olóyè láti bí ọdún mélòó kan díẹ̀ sẹ́yìn kó tó di pé Ọlọ́run ní kí rẹ́gísítà ẹ̀ kó wá successful kó jáde àmọ́ dàtí bàbá wa olóyè Mọ́jà Sọlá táwọn náà dé àwọn náà rẹ́gísítà ìrù Ẹkùn ní ọ̀dà àti wọn tó ń dá confusion kalẹ̀ bàbá wa Sunday olóyè Igboho àwọn ni wọ́n rẹ́gísítà ìjẹ́ Ẹkùn fúnra lára wọn but ìrù Ẹkùn àwọn ọmọ Yorùbá tí wọ́n wà lókè òkun tí wọ́n wà ní ẹ̀yìn bàbá wa olóyè Mọ́jà Sọlá àwọn ni wọ́n rẹ́gísítà ìjẹ́ Ẹkùn security alert láti lè fi dáàbò bo ilé àti dúkìá àti ẹ̀mí ọmọ ilẹ̀ Oòduà ẹ rí i pé ìyàtọ̀ yẹn ẹ jẹ́ ká jọ dáadáa ìjẹ́ Ẹkùn security alert àwọn ọmọ Yorùbá tí wọ́n wà ní abẹ́ bàbá wa olóyè Sunday ọmọ Adéyẹmọ àwọn ni wọ́n rẹ́gísítà ìjẹ́ Ẹkùn tí sàtífíkẹ́tì ló sì jáde sẹ́ni kankan mọ̀ tiẹ̀ pè ní lásìkò ẹjọ́ ẹ má pè ní bó ti lọ́ máa kọ́ àwọn WhatsApp call tó ẹjọ́ ẹ má ti pè lọ́wọ́ tàwa ẹ jẹ́ ká sàlàyé fún gbogbo yìí. àwọn ni wọ́n rẹ́gísítà ìjẹ́ Ẹkùn tí ìjẹ́ Ẹkùn dẹ̀ ti ń ṣiṣẹ́ ẹ rí i pé mo gbé àwọn fídíò kan àwọn fọ́tò kan sí orí fọ́nrán yìí ẹ rí bí fọ́nrán ibi tá a ti ṣe training ẹ dẹ̀ rí àwòrán ibi tá a ti wà lọ́dọ̀ àwọn lọ́balọ́ba wa torí pé ìjẹ́ Ẹkùn security alert à ń tọ̀ lọ ọ̀dọ̀ àwọn lọ́balọ́ba pàápàá jùlọ gbogbo àwọn tí a gbọ́ pé ìṣẹ̀lẹ̀ àwọn adésùnmọ̀mí ó ti wáyé àmọ́ bí bàbá wa bí Ọlọ́run ṣe ṣe tí wọ́n rí approval ìlú Ẹkùn security alert sí gbogbo wa tá a ti bẹ̀rẹ̀ náà fún pé ó jáde because àwa tá a wà ní ìjẹ́ Ẹkùn náà lájọ máa ṣiṣẹ́ pẹ̀lú bàbá wa ní ìlú Ẹkùn ẹgbẹ́ pọ̀ ní abẹ́ bàbá wa olóyè tí wọ́n darapọ̀ ẹgbẹ́ pọ̀ lábẹ́ wọn tí wọ́n darapọ̀ sínú ìlú Ẹkùn àmọ́ ní òtún pé orúkọ ìjẹ́ Ẹkùn àti ìlú Ẹkùn ó fẹ́ papọ̀ ìjà àti ìrù ẹ rí i pé orúkọ yẹn ó fẹ́ papọ̀ gan ó papọ̀ gan so ìyẹn ló fẹ́ dá kọ́ọ̀fíṣẹ̀ sílẹ̀ no ìjẹ́ Ẹkùn ọ̀tọ̀ ìlú Ẹkùn ọ̀tọ̀ bàbá wa Mọ́jà Sọlá gangan náà rẹ́gísítà ìlú Ẹkùn fúnra lára wọn bọ́ ìjẹ́ Ẹkùn ìfọwọ́sowọ́pọ̀ àwọn ọmọ Yorùbá kan tí wọ́n wà ní òkè òkun àwọn ni wọ́n rẹ́gísítà ìjẹ́ Ẹkùn láti lè fi dáàbò bo ilẹ̀ Oòduà tó sì jẹ́ pé gbogbo ẹni tó bá wà nínú ìjẹ́ Ẹkùn abẹ́ bàbá wọn olóyè náà ló wà gbogbo ẹni tó wà ní ìjẹ́ Ẹkùn tó bá da ìjẹ́ Ẹkùn wọlé gbogbo wọn ọ̀dọ̀ bàbá wa náà là ń kó wọn lọ mo kàn lè lò pé kí n sọ pé bóyá bíi kí n sọ pé nígbà téèyàn fẹ́ gba ọ̀nà ẹ̀bùrú débi tó ń lọ ó ní ìjẹ́ Ẹkùn jẹ́ shortcut láti lè dé inú ìlú Ẹkùn pé gbogbo àwọn tí wọ́n ti ṣe training ṣe gbogbo wọn náà ló ti wà rẹ́gísítà tó ti wà ní sísítẹ́mù ìjẹ́ Ẹkùn tó jẹ́ pé gbogbo wọn náà máa bá bàbá wọn olóyè tí wọ́n máa bá wọn ṣiṣẹ́ ẹni pé nígbà tí a lọ sáwọn operation kan tó àwọn èèyàn gbé fọ́nrán yẹn dáadáa pé tó bàbá wọn olóyè ti bẹ̀rẹ̀ sẹ́wọ̀ ìlú Ẹkùn ti bẹ̀rẹ̀ sẹ́wọ̀ ìlú Ẹkùn ti bẹ̀rẹ̀ sẹ́wọ̀ ìlú Ẹkùn àkúfẹ́ ti jáde láti ọ̀dọ̀ bàbá wọn olóyè àmọ́ fídíò tẹ́ ẹ rí yẹn ìjẹ́ Ẹkùn ni tó sì jẹ́ pé gbogbo ní tá a bá fẹ́ ṣe abẹ bàbá wa Mọ́jà Sọlá òun náà ni ó wà àfẹ́ tí orúkọ yẹn kó confuse wa ìjẹ́ Ẹkùn ó ń ṣiṣẹ́ lọ ìjẹ́ Ẹkùn ò dúró bẹ́ẹ̀ nínú ìjẹ́ Ẹkùn security alert à ń gba owó fọ́ọ̀mù nínú ìjẹ́ Ẹkùn security alert àwa ń gba owó fọ́ọ̀mù níṣì tá a dẹ̀ fi ń gba owó fọ́ọ̀mù ó lélẹ̀ ìjẹ́ Ẹkùn security alert a ní ètò fún àwọn èèyàn tí ó bá fẹ́ ṣiṣẹ́ torí inú fáìlì wa rí pé bí wọ́n ṣe ń kidnap àwọn olówó wa àwọn ọlọ́rọ̀ wa àwọn ọba wa bí wọ́n ṣe ń ṣe ìjàmbá fún wọn a rí pé àwọn ará bíbá ni wọ́n fi ń sọ́lé tí wọ́n fi ń sọ́ dúkìá wọn ìjẹ́ Ẹkùn security alert wá dúró pé gbogbo àwọn tí wọ́n ń sọ àwọn èèyàn wa yìí a fẹ́ gbaṣẹ́ lọ́wọ́ wọn kọ́mọ Yorùbá wà ń bẹ̀ ìdí nìyẹn tó fi jẹ́ pé a ní Yorùbá nìkan là ń gbà aláǹfààní láti operate káàkiri orílẹ̀-èdè Nàìjíríà but mission wa ni pé ilẹ̀ Yorùbá a sì gba ìyà kankan wọlé yàtọ̀ sí ẹ̀yà Yorùbá so fún gbogbo ẹni tó bá fẹ́ ṣiṣẹ́ àǹfààní wà fún láti gba ìjẹ́ Ẹkùn wọlé kó o ṣiṣẹ́ kó dẹ̀ mọ́ gbowó oṣù rẹ̀ ń bẹ̀ bóyá àfẹ́ sí company kan ní o àbí àwọn sọ́ọ́lì kan bẹ̀ ni àǹfààní wà fún ẹ nínú ìjẹ́ Ẹkùn tó àwọn gba sálárì ẹ̀ bẹ̀ àǹfààní dẹ̀ tó wà láti operate láti lé àwọn karambani wọ̀dọ̀ torí tí bàbá wa bá ti ló yá ó ti yá náà nìyẹn tí bàbá Mọ́jà Sọlá bá ti ní ní alẹ́ yìí báyìí ó yá o gbogbo wa àtẹ̀lé wọn nìyẹn torí pé ìjọba ń lọ òun náà là ń lọ o àwọn tó ń ṣiṣẹ́ yìí
àǹfààní wà fún wọn láti lọ gba sálárì ibi tá a bá fi wọ́n sí lélẹ̀ tó jẹ́ pé ìfọkànbalẹ̀ ní tí ó sì ní báyóbáyó nínú tó sì jẹ́ pé àwọn tó ń bá wa ṣiṣẹ́ ọkàn wọn balẹ̀ inú wọn sì ń dùn láti gba fọ́ọ̀mù láti rẹ́dísítà láti ṣe training láti wà ń bíṣẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí so ọkàn wọn balẹ̀ because wọ́n gba owó tó tẹ́ wọn lọ́rùn táwọn náà dẹ̀ rí lókè everything will change tó bá dẹ̀ jẹ́ pé àwa tá à ń lọ sóko náà ni nígbà tí àǹfààní ìyẹn náà bá tó ń yọ gẹ́gẹ́ bí wọ́n ṣe gbé lé bàbá wa Mọ́jàsọ́lá lọ́wọ́ tí àǹfààní ìyẹn náà bá tó yọ látòkè pétò àwa tá à ń lọ sóko yìí o pé kíní gbogbo wa náà ló tún máa kárí torí pé ọ̀pọ̀lọpọ̀ wọ́n wá darapọ̀ mọ́ wa láti ara ìfẹ́ bàbá wa Mọ́jàsọ́lá ẹlòmíì jẹ́ pé mi ẹ̀ló Ìgbòho sà Ìgbòho kọ́ lẹ́ ń bá sọ̀rọ̀ o àwọn ọmọlẹ́yìn Ìgbòho o lẹ́ ń bá sọ̀rọ̀ o so à ń ṣàlàyé fún wọn bẹ́ẹ̀ ìdí nìyẹn tó yẹ ká wá fún gbogbo àti à ń pè because kọ́ yẹn pọ̀ gan pé ẹjọ́ o ẹ afẹ́ṣe báyìí o àwọn àdúgbò báyìí o afẹ́ṣe báyìí o so a wá láti lè wá ṣàlàyé fún wa pé ìdá ẹkùn ó dá dúró lọ́tọ̀ ìrú ẹkùn ó dá dúró lọ́tọ̀ ìdá ẹkùn àwọn ọmọ Yorùbá tí wò fẹ́ kí yà jẹ ìran Yorùbá wò kú sí Nàìjíríà òkè òkun náà wà pọ̀tó gbogbo tí wọ́n ṣẹlẹ̀ lé lọ́dún pawọ́pọ̀ tí wọ́n fi rẹ́dísítà ìdá ẹkùn security alert àwọn gbogbo àwọn táwọn sọ yìí abẹ́ bàbá wa olóyè Sunday Igboho ni wọ́n ti jáde àmọ́ ìrú ẹkùn fúnra bàbá wa olóyè Mọ́jàsọ́lá àwọn ni wọ́n rẹ́dísítà ìrú ẹkùn fúnra lára wọn tí wọ́n sì gbé síwájú bàbá wa Bọ́lá Ahmed Tinubu láti lè fi operate láti lè fi gbé gbogbo àwọn karambani àwọn adésùnmọ̀mí tí wò jẹ́ ká sùn tó jẹ́ pé lọ́sàn-án lóru ni wò jẹ́ kọ́kọ́ wa ó balẹ̀ láti lè fi gbé wọn sí inú odó gbogbo àtàbáwá tí wọ́n gba ìdá ẹkùn wọlé gbogbo wa abẹ bàbá wa náà làwọn torí pé bàbá wa náà là ń bá ṣiṣẹ́ ní gbogbo ọjọ́ gbogbo bàbá ni bàbá ń jẹ́ ní gbogbo ìgbà gbogbo bàbá ni bàbá ń jẹ́ kì í ṣe pé agbélé kalẹ̀ láti fi kanta bàbá olóyè Mọ́jàsọ́lá rárá o ìdẹ́kùn ó ti wà registered láti January/February 2025 kódà àti gba ọ́fíìsì láti yí ẹ̀yẹ láti gba ọ́fíìsì bọ̀ kò kí ṣe gbogbo àwọn nǹkan yẹn lálẹ́ mọ́ kó wá sórí ayélujára tó ló kálukú ń dé oríṣiríṣi ọ̀rọ̀ bó ṣe wù ló jẹ́ ká máa ṣàlàyé gbogbo eléyìí ẹ̀ kálukú ń dé oríṣiríṣi ọ̀rọ̀ bó ṣe wù but kò rí bẹ́ẹ̀ o ìfẹ́ ní gbogbo wa fi ṣe ojú kan báyìí láwa o ojú kan báyìí láwa o abẹ́ bàbá wa Mọ́jàsọ́lá láwa o but ìdá ẹkùn ó ọpẹ́rẹ́tì lọ tí ò dúró bẹ́ẹ̀ sì làwọn tó ń ṣiṣẹ́ lọ́ndà ìdá ẹkùn tí wọ́n ń gba owó wọn àwọn náà wò dúró tán ṣiṣẹ́ wọn lọ lórí pé ìjẹkùn security alert òun náà ti wà registered láti ọdún tó kọjá tá a sì ti gba dọ́kúmẹ́ntì wa sọ́wọ́ tá a dẹ̀ ní legal adviser wa tí gbogbo àmọ̀ sí lọ́ọ̀yà tá a ní ibùdó gbogbo àwọn dọ́kúmẹ́ntì tó yẹ ká ní láti lè ṣiṣẹ́ gẹ́gẹ́ bí security láàrin dájú pé a gbà ká tó tiẹ̀ tó nígbà tá a dára bọ̀ tẹ́gẹ́lá tó mọ̀ pé iṣẹ́ security dé yóò máa dáàbò bò ní in fact ìnáwó kékeré kọ́ a máa dúpẹ́ fọlọ́run lónìí pé Ọlọ́run jẹ́ kí èròǹgbà wa tá a fi gbé kalẹ̀ ó wá sí ìmúṣẹ iṣẹ́ yẹn ó sì mọ tẹ̀síwájú a dúpẹ́ fọlọ́run pé èròǹgbà wa tá a fi gbé kalẹ̀ Ọlọ́run jẹ́ kó wá mọ̀ṣẹ́ kó wá sí ìmúṣẹ iṣẹ́ yẹn sì ń tẹ̀síwájú so gbogbo àwọn tá a bá fẹ́ darapọ̀ mọ́ ìjà ẹkùn àǹfààní wà fún wa láti darapọ̀ mọ́ ìjà ẹkùn àwa ń gba owó fọ́ọ̀mù nínú ìjà ẹkùn o owó fọ́ọ̀mù tá a ṣe ń gbà yìí òun náà lẹ́yìn ká fi ṣe training tá a ṣe yìí o a ní ọ́fíìsì à ń sanwó ọ́fíìsì àti ẹ̀kọ́ ọ́fíìsì fúnra lára wa à ń sanwó ọ́fíìsì every year àwọn ìrìn àjò tẹ́ẹ̀rí tá à ń rìn káàkiri yẹn kì í ṣe owó fọ́ọ̀mù tá à ń gbà láti lóka gbogbo ẹ̀ àwọn tí wọ́n ń gbé kinní kalẹ̀ àwọn náà wò rẹpẹtì wọ́n sì ṣe kíni wọ́n sì tún contribute pé báwo làbúlẹ̀ Yorùbá ṣe fẹ́ dúró báwo làbúlẹ̀ Yorùbá ṣe fẹ́ dúró báwo làbúlẹ̀ Yorùbá ṣe fẹ́ dúró ìdí tá a fi sọ fún gbogbo ara wa ni pé ẹjá wa náà ò darapọ̀ torí pé a lè pínra wa sọ́nà mẹ́wàá ẹgbẹ́ gbogbo àwọn sọ lórí ètò a lè pínra wa sí ọ̀nà mẹ́wàá àwọn tá a bá wà ní Ondo bá ti wà ní Ondo tó jẹ́ national headquarter fún ìjà ẹkùn security alert báyìí so àtúnlé wa ní Èkó by the same time tàbí àwọn abúlé wa yẹn àtúnlé wa ní the same time so àwọn táwọn náà bá dìde láti darapọ̀ mọ́ wa láti lè jọ ṣiṣẹ́ yìí kájọ fọdún mọ́ni ìfọwọ́sowọ́pọ̀ báyìí náà la lè fi ṣe lágbára Ọlọ́run sì bá wa ṣe torí pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ àti comment kódà àwọn kan jẹ́ sọ pé ìjẹkùn scam ní kíníkẹ́ ó yẹ kẹ́ ti jáde kọ́ọ̀lù ló pọ̀ tí ò jẹ́ ká ti jáde láti wá sọ̀rọ̀ lé lórí ìjẹkùn kí ṣe scam ó wà registered ìjẹkùn security alert ó wà registered even though àwọn proof kan wà kí mo kọ́kọ́ fẹ́ gbé sínú fídíò ìbọn mo wò pé kò yẹ kí n gbé síbẹ̀ mi ò jẹ́ kí n gbé síbẹ̀ so tí gbogbo àtàwọn àti pé ìjẹkùn security alert ó wà registered láti operate ìjọba fún ní àṣẹ àmọ́ ìjà ẹkùn ó yàtọ̀ sí ìrú ẹkùn abẹ́ bàbá wa Mọ́jàsọ́lá Ìgbòho sà àwọn náà ní ìrú ẹkùn àwọn ni wọ́n rẹ́dísítà rẹ̀ fúnra lára wọn ọmọ wọn làwa jẹ́ ọ́ndà wọn làwa wà abẹ́ wọn làwa wà láti bí ọdún bíi 6 sẹ́yìn tàbí kí n sọ pé jù bẹ́ẹ̀ lọ
bọ̀ kò kí ṣe gbogbo ọ̀rọ̀ la lè máa sọ lórí afẹ́fẹ́ a máa gbọ́dọ̀ jẹ́ kí àwọn àlàyé tó bá yẹ kó yé wa gbogbo wa tá a bá wá sí ìjà ẹkùn tá a ti rẹ́dísítà wa wọlé tí bàbá wa bá ti ní ó yá o iṣẹ́ ti bẹ̀rẹ̀ o ìlú wa náà là ń kó lọ bá bàbá ó ní fọ́tò gbàtẹ́ rí tó wà lórí péjì wa yẹn tẹ́rí wa pẹ̀lú bàbá pẹ̀lú bánà àti sàtífíkẹ́tì wa ìgbà tí bàbá dé ọ̀dà wọn la wà gbogbo bí ṣe ń lọ kò sí èdè tí wọ́n di sí ìgbà tí wọ́n dẹ̀ dé tí gbogbo oríṣiríṣi ẹgbẹ́ ló lọ kí wọn tẹ́lẹ̀ ń gbé sàtífíkẹ́tì wọn lọ so la ìjẹ́ ẹ̀kọ́ náà fi lọ la lọ gbé sàtífíkẹ́tì wa nípa pẹ́tò níta ẹni ká mọ̀ ṣe ká dẹ̀ ti rẹ́dísítà rẹ̀ bàbá ọ̀dà yín ló wà èyí náà lẹ́bí o sàtífíkẹ́tì rẹ̀ rèé o gbogbo ẹ̀ náà ló wà lórí péjì tí gbogbo wa ká máa rí bẹ́ẹ̀ so kò jẹ́ bí àmì yẹn ti jẹ́ so gbogbo àwọn ẹgbẹ́ tá a máa wá bàbá wa ṣiṣẹ́ á pọ̀ gbogbo oríṣiríṣi ẹgbẹ́ tó ń bẹ́ẹ̀lẹ̀ Yorùbá ni kì í ṣe ìjà ẹ̀kọ́ nìkan àwọn ẹgbẹ́ mi àwọn Àgbẹ̀kọ̀yà àjọ máa ṣiṣẹ́ pẹ̀lú bàbá ni àwọn OPC tó bá nífẹ̀ẹ́ bàbá àjọ máa ṣiṣẹ́ pẹ̀lú wọn ni so gbogbo ẹgbẹ́ àwọn akíkanjú àjọ máa ṣiṣẹ́ pẹ̀lú bàbá ni ìfẹ́lódùn security àjọ máa ṣiṣẹ́ pẹ̀lú bàbá ni so gbogbo wa pátá la wà ní ọ̀ndà bàbá so kò kí ṣe ìjà ẹkùn nìkan ní pé ìjà ẹkùn àti ìrú ẹkùn yẹn ó fẹ́ papọ̀ ó ní ó jẹ́ kó rí bẹ́ẹ̀ so fún àǹfààní àwa tí kíní yẹn ń dàrú mọ́ lójú so àlàyé nìyẹn ìfọwọ́sowọ́pọ̀ àwọn ọmọ Yorùbá tí wọ́n bẹ ní abẹ́ bàbá wa olóyè Mọ́jàsọ́lá tó wà lókè òkun àwọn ni wọ́n rẹ́dísítà ìjà ẹkùn ibùdó ká sọ pé ìrú ẹkùn ló ti kọ́kọ́ jáde lọ́dọ̀ bàbá wa ìgbàpá fẹ́ rẹ́dísítà ó ṣe é ṣe kó má jẹ́ pé ìjà ẹkùn yóò bá jáde mọ́ àmọ́ ìjà ẹkùn ti rẹ́dísítà rẹ̀ ti síwájú ìrú ẹkùn so by the time tí àwa bẹ̀rẹ̀ ṣẹ́ sí òun náà ni ti bàbá wa náà dé sí so èyí tó fẹ́ jẹ́ kó papọ̀ mọ́ra wọn nìyẹn but gbogbo ẹ̀ jùlọ gbogbo wa tá a bá wọlé sí ìjà ẹkùn so gbogbo wa náà la máa bá bàbá wa olóyè Mọ́jàsọ́lá ṣiṣẹ́ àmọ́ àwa ń gba owó fọ́ọ̀mù ní inú ìjà ẹkùn fún maintenance a máa ṣe training a máa ṣe gbá a máa ṣàwó so àwa ń gba owó fọ́ọ̀mù wa is 5,000 naira owó fọ́ọ̀mù wa is 5,000 naira so à ń gba owó fọ́ọ̀mù báyìí 10,000 naira ní tẹ́lẹ̀ kò torí pé gbogbo èèyàn náà ló sọ pé ókè o kéde àbílù ṣe rí o afẹ́jọjà fóònù ni o afẹ́jọ mójútó ni o làwọn ìgbìmọ̀ tàbí ní board of trustee tí wọ́n rẹ́dísítà ìjọ ìnáwó ní tò àwọn tí àwọn náà kúkú dáwọ́ ẹ̀ kò sú àwọn tó fún àbòdì òdu àwọn náà ni ókè etí wọ́n ní kéèyàn bá fowó ròyìn ó yẹ kó fàyàn lójú àgbò lẹ́yìn àgbàlagbà tí wọ́n sọ ọ̀nà tó ní òkè o ẹja fi 5,000 naira káfí ní mọ̀mọ́ rírì nǹkan tí àwa ṣe tó kiri ọlọ́ọ̀bá láàánú kó ràn wá lọ́wọ́ ilẹ̀ òdu àgbè wá kò ní gbé ọ̀dàlẹ̀ lágbára Ọlọ́run ẹjọ́ ìdáàbò bá wa ṣíà fídíò yìí kó go viral kó débi tó yẹ kó dé so kí gbogbo àwọn tó bá fẹ́ pè wá kẹ́lẹ́ mọ̀ pé ìjà ẹkùn ò ní wọ́n ń pè sí lórí péjì yìí o ìjà ẹkùn ò ní wọ́n ń pè sí lórí péjì yìí o kò kí ṣe èrò ẹkùn o ìjà ẹkùn security alert òkùnkò ló le ìjà ẹkùn security alert Yorùbá land of peace and freedom nǹkan tí a wà fún nìyẹn o ẹ jọ̀ọ́ ẹ bá wa ṣíà fídíò yìí gẹ́gẹ́ bí mo sọ kó go viral ìlú wa tá à ń pè wá dá sọ pé Ìgbòho nọ́mbà Ìgbòho kọ́ lẹ̀ ń pè ṣé ẹ̀sìpẹ́sì ká mú nọ́mbà bàbá ẹ̀sìpẹ́sì ká mú nọ́mbà bàbá lórí ayélujára báwọn ẹ mú ẹ kì í ṣẹ́ra bí ọ̀rẹ́ ni ọ̀nà jí o jura wọn lọ o tìjàkadì kọ́ o nọ́mbà bàbá kọ́ lẹ̀ ń pè o nọ́mbà àwọn ọmọ bàbá kọ́ lẹ̀ ń pè o nọ́mbà ìjẹun security alert kọ́ lẹ̀ ń pè o kì í ṣe ti ìlú ẹ̀kọ́ o ìṣe ti ìlú ẹ̀kọ́ o mo kí gbogbo alẹ́ kan sí pé ìfẹ́ ìran wa la ní tí gbogbo wa fi ń ṣe lè kò sẹ́ni tó gbowó sí àfilélẹ̀ àfọmọ́lẹ̀ ìdá mi àfìyàwó àtọmọ́lẹ̀ tó jẹ́ pé ọ̀sẹ̀ méjì mẹ́ta wo ò rí wa lórí ọ̀rọ̀ lóyìn náà ni kò mọ̀ sẹ́ni kankan tó ń fún wa ní kankan bẹ́ẹ̀ àfi ọlọ́ọ̀bá láàánú kó san wá lẹ́san lórí ẹ̀ àwọn alálẹ̀ Yorùbá kó dúró tì wá kó san wá lẹ́san lórí ẹ̀ lórí pé ọ̀pọ̀lọpọ̀ wò pé àwọn fi gbà kan ní àwọn fi gbà kan kò sí àbólẹ̀ Yorùbá ló jẹ wá lógún ibùdó ibi tá a ti jẹ̀yà kí ní ìdé láti ilẹ̀ ó ti yẹ ká ṣe ní àwọn nǹkan tó bá ti wà nú ẹ̀jẹ̀ èèyàn nǹkan tó bá ti wà nú ẹ̀jẹ̀ èèyàn no matter how kò lè fi yán lẹ̀ torí pé jagunjagun ó yàtọ̀ sọ́lọ́dẹ ọ̀pọ̀lọpọ̀ èèyàn gẹ́ ló ń pè afẹ́jọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó jẹ́ pé wọ́n ti darapọ̀ mọ́ wọn tó jẹ́ pé tó bá di pé wọ́n rí ibi tá à ń lọ ìtumọ̀ àmọ́ sásẹ́yìn gbogbo àtàwọn afẹ́ darapọ̀ mọ́ra wa jáde pé àwọn tá gallant dẹ̀ tó bá dẹ̀ jẹ́ pé àwọn tá fẹ́ ṣiṣẹ́ beat ni so àyè wà láti ṣiṣẹ́ beat tó bá jẹ́ pé àwọn tá fẹ́ tẹ̀lé wa woko ni ẹ jáde pé àwọn tá gallant lágbára Ọlọ́run bá náà yóò dúró tì wá o ilẹ̀ òdúró gbé wá kò ní gbé ọ̀dàlẹ̀ aṣọ eléyìí náà àtún mo wá sí ìpamọ́ fún gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ máa pín káàkiri ẹ bá wa pín ẹ bá wa débi tó yẹ kó dé fún gbogbo ẹ̀yin tẹ́ sì ń dé fọ́nrán wa náà ẹ tó bá wa dé kẹ bá wa ṣàlàyé wípé tó ìjà ẹkùn ó yàtọ̀ sí ìrú ẹkùn ìrú ẹkùn bàbá wa Mọ́jàsọ́lá olóyè Ìgbòho àwọn ni wọ́n rẹ́dísítà ìrú ẹkùn fúnra lára wọn tí wọ́n tẹ̀ gbé lọ sí ọ̀dọ̀ bàbá wa Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu olórí òkú káfàtà ìjà ẹkùn security alert ìfọwọ́sowọ́pọ̀ àwọn ọmọ Yorùbá tí wọ́n wà ní abẹ́ bàbá wa àwọn ni wọ́n rẹ́dísítà rẹ̀ ìjà ẹkùn sì ti jáde ó
kó tó di pé ìlú Ẹkùn ó jáde. Kò sí já o, kò sí ọ̀tẹ̀ òdodo àtàwọn sọ pé ẹran fẹ́ fi ṣẹ̀dá àbúlẹ̀ Yorùbá ni ẹran fi ṣe kiri, kò sí ìka tó jọ bẹ́ẹ̀ o. A máa sọ pé kíní kan dà táwọn sùn pé one love ìfẹ́ kan ní o, gbogbo wa pátá ọ̀dọ̀ bàbá wa ó la wa o. Ó dà àwọn ọ̀gá wa tí wọ́n fún wa ní slogan yẹn gbàgbà tí wo fídíò ó tó wọn rò pé yes ó ṣe rí nìyẹn. One love ìfẹ́ kan ní o, so kò sí ọ̀tọ̀ọ̀tọ̀ ẹyọ̀kan báyìí la ṣe o, ẹyọ̀kan báyìí la ṣe, ẹyọ̀kan báyìí òun la ṣe o. O làwọn bàbá máa ń fi sọ pé kájọ́ kan là ń ṣe, ẹ má jẹ́ ń yà wá lọ́tọ̀ọ̀tọ̀, ẹ má jẹ́ kí àwọn mídíà àtàndé kẹ́lẹ́ ẹyẹ káàkiri yẹn, ẹ má jẹ́ kí wọ́n tó fi da ètò àbúlẹ̀ Yorùbá tí Ọlọ́run ti ní kó máa bọ̀ wá láti lè fi tù wá lára, ká má tó fi skátà rẹ̀, ká má fẹ́ lọ yànnàyàn ẹni tó kálukú wọn fẹ́ jẹ ọ̀nà ń bá káàkiri o. Wọ́n táwọn mídíà yẹn fẹ́ jẹ ọ̀nà ń bá káàkiri o. Wọ́n mọ̀ pé fọ́nrán wa tí wọ́n ń gbé wọ́n mọ iye fíwáàsì tí wọ́n rí lórí ẹ̀, tó bọ̀tà àwa ọ̀rẹ́ yẹn wọ́n fi promote péjì wa náà ni, bọ̀tì ká tó bá wa gbé eléyìí náà ni pé tó ìjà Ẹkùn ó yàtọ̀ fún ìlú Ẹkùn o. Gbogbo wọn tó bá fẹ́ ṣiṣẹ́ àǹfààní wà fún ọ kó sí sílẹ̀ mọ̀ bọ̀ wá sí ìjà Ẹkùn wá ṣe fún ẹ tọ́ka rẹ ó sì balẹ̀ agbára ọ̀nà. Ìwọ́n tó sì mọ̀ pé akíkanjú ni ọ́ tó lè tẹ̀lé wa wọ́pọ̀ ìwọ́n náà mọ̀ bọ̀ security lórí lédè Nàìjíríà yìí, so kò sí pé ẹnìkan ló lè ṣe gbogbo wa ní ìwọ́n tó wà nù yàrá ẹ̀ tó ń fẹ́ ló ṣe yẹ ìjà tó bá jáde ìjàtáwa náà táà sì ń ṣe lábẹ́nú táà sì mọ ọpẹ́rẹ́tì ní normal operate tá a ti ṣe lábẹ́rú tá a ti jáde síta àwọn akẹ́kọ̀ọ́ sẹ́yìn àwọn sọ pé àwọn kéde kan ṣe já àwọn kéde kan sọ bọ̀dà táwọn náà tájọ fọwọ́sowọ́pọ̀ sí gbogbo àjọ ṣiṣẹ́ àrípé tó security Nàìjíríà ìfọwọ́sowọ́pọ̀ ní o àti ministry ní o àti paramilitary ní o àti police ní o àti Àgbẹ̀kọ̀yà ní o àti Ìjẹ̀kùn ní o àti ìlú Ẹkùn ní o gbogbo apáta àjọ máa ṣe ni. Ètò àbúlẹ̀ Yorùbá ó dọwọ́ gbogbo wa, ó dọwọ́ sí tèmi ó dọwọ́ sí tiẹ̀, Ọlọ́run aláàánú yóò ràn wá lọ́wọ́. Ó tó dìgbà kan náà táàkù máa pàdé lórí ìkànnì Ìjẹ̀kùn security alert. Èmi ọmọ yín náà ni Comrade Musa Ọládùà tí mo jẹ́ general commander fún Ìjẹ̀kùn security alert. Ìjẹ̀kùn security alert òkòkò ló le. Ẹ má dàgbé àjùbá wa ṣíà fọ́nrán yìí láti gbé gbogbo ìjọba ẹ̀ṣin.